ọ ti pẹ́ ọ kéde kò pẹ́ bẹ́ẹ̀ wọ́n ti parí kété tó ti tò kó ti dé ọ ti pẹ́ ọ èṣù lórí ayé mi ó ti kùnà o wọ́n dẹ̀ ti bọ́rọ̀ rẹ ẹ̀ síjọ́ wàá rí mi mú lórúkọ Jésù ọ ti pẹ́ ọ èṣù lórí kẹ́hìn ọmọ Ọlọ́run ti kú lórí igi àgbélébú ó ti mú ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ iyebíye ni ó ti mú ṣètùtù ẹ̀ṣẹ̀ kíkété ráyé wàá rí báyìí pé ó ti bọ́ lọ́rẹ́ o èṣù ó ti pẹ́ ọ o kété ọ́ni kọ́ni bá kọ́ bá ti fẹ́ sálà bẹ́ẹ̀ni wí orúkọ Olúwa ilé òṣù agbára ni yí olódodo bá ti sáyé ọ̀bá á yè ó ti san kété gbèsè ni o èyí kan ẹ̀dẹ̀múra kankan kan ẹ̀ṣẹ̀ bọ̀ wí wàá gba gbèsè tẹ̀mí wí wàá ṣe yìí wí wàá ṣe tọ̀hún ó ti pẹ́ ọ ẹ̀pa èdè bóró mọ̀ òkété ti bóoru rẹ̀ ó ti bó mọ́ ọ lọ èṣù ó ti pẹ́ ọ lórí ayé mi torí kẹ́hìn ó ti kú tèmi kò ṣẹ̀ṣẹ̀ yá halẹ̀ bá ó ti gba òkú mi kú ó ti kú láti sọ mí dòmìnira ó ti kú láti tú mi sílẹ̀ ó ti ṣẹ́ẹ́nù mi ó ti máàánú ó ti mú gbà mí ó ti kọrúkọ mi ó ti kọ sínú ìwé ìyè kéèrè kú ọkù èṣù wọ́n lè yí bá wẹ́ẹ̀ la àǹfààní láti ronú padà mọ́ láyé rẹ̀ wọ́n ti bá dé ìkóríta bí kò tí mo yóò sèyìn mọ́ wọ́n ti séra rẹ̀ mágolo wọ́n ti yan ìgbé ó ti pẹ́ ọ èṣù torí pé wọ́n ti pa mí lára dà wọ́n ti gbé mi kò ní ipò ọ̀ní ṣáṣàṣá àti jí mi dìde wọ́n ti gbé mi lọ síbi gíga pẹ̀lú Kristi Jésù lọ́ọ̀tún Olódùmarè níbi kà á tẹ́ pàṣẹ ó ti pẹ́ ọ èṣù pẹ̀yọ̀ mọ́ kankan irun kan lórí mi pẹ̀yọ̀ mọ́ kan ó ti pẹ́ ọ èṣù àtèmi àtúlé mi àpò Jésù Kristi lébẹ̀ èṣù kò yóò ṣe o wẹ̀yọ̀ báyọ̀ mi jẹ́ wẹ̀yọ̀ jí ìgbàlà ọkàn mi lọ́ọ́ tọ́ nínú Jòhánù orí 10 ẹsẹ̀ 10 wẹ̀yọ̀ á súlé ọ ni kò mọ̀ orun jí kò jí ìgbàlà kò jí kété o pátápátá lò é jí ṣùgbọ́n ìgbàlà ọkàn ṣèrú rẹ èṣù kò yóò jí kọ́nìyàn bá ti dúró nínú oore ọ̀fẹ́ Kristi Jésù ó ti pẹ́ èṣù kété ọkọ̀ ẹ̀ṣẹ̀ yá ká nì ó ti ṣẹ́yún rí ó ti jalè rí ó ti pànìyàn rí ó ti ṣolè rí ó ti ṣèyí ó ti ṣe tọ̀hún kọ́ rẹ̀ kájọ wí kété ẹ̀ṣẹ̀ mi ṣáá lè yí wíwúrú kúrú kété kù bó ti ṣe lè yí látẹ̀yìn á kọ́ rẹ̀ mú dọ́ kọ́ yangàn ó ti pẹ́ ọ torí kẹ́hìn torí pé wọ́n ti dárí ẹ̀ṣẹ̀ mi jì mí mo ti rẹ́ ẹnu gbà wọ́n ti kọrúkọ mi sínú ìwé ìyè wọ́n ti dárò wọ́n ti pàṣọ láró mo ti yan ọ̀nà ibi mẹ́mú mo ti yan ìyè ó ti pẹ́ ọ èṣù kún kọ́ ìṣẹ̀yọ àmú àtàn mi bá èṣù kọ́ èdè yóò gbé kalẹ̀ kẹjọ mi lójú bá torí pé kẹ́hìn wọ́n ti bá Jésù lọ súlé ológo ó ti pẹ́ ọ èṣù ṣe ni kò rí sèyìn lẹ́yìn mi ṣe ni kò sèyìn mọ́ gbìyànjú mọ́ ọ nítorí pé Ọlọ́run fúnra rẹ̀ ó ti dá ọ lẹ́jọ́ lórí ọ̀rọ̀ ayé mi èṣù ó ti pẹ́ ọ wẹ̀yọ̀ báyọ̀ mi jẹ́ wẹ̀yọ̀ dínà ṣe rere mi ó ti pẹ́ ọ èṣù torí pé wọ́n ti bọ́ lọ́ọ̀ rẹ̀ mo ti ṣèlérí o láti sin Jésù bẹ́ẹ̀ àyípadà nínú òlérè ni èsùn ayé bóyá nǹkan dáa ni bóyá nǹkan burúkú kò gbé aṣojú ọ̀nà mi Jésù Kristi ọba mi ọlọ́gbọgbọrọ ẹ̀yọ ọmọ rẹ̀ náà fìn ó ti mọ́kàn mi balẹ̀ òun ni mo gbójúlé o òun náà ni mo dẹ̀ fẹ̀yìntì kìmọ́ mi san kété wọn kì mí wí èṣù ó ti pẹ́ ọ sẹ́yìn lẹ́yìn mi lórúkọ Jésù òjò létí orúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà kárí ibi dé sílé ọ̀run ire o.